Àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ìyẹn Yorùbá Nation agitators wọ́n mà ti ń bínú bẹ́ẹ̀ ni wọ́n ń faraya gidigidi o lórí nǹkan tó ṣẹlẹ̀ sí gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tó pè wọ́n mọ̀ sí Sunday Ìgbòho tí wọ́n sì ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀nà láti mú Sunday Ìgbòho balẹ̀ nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sí pẹ̀lú bá ṣe kéde pé kán lọ́ọ́ fagídí gbé wá láti òkè òkun lórí ẹ̀sùn jìbìtì owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà irinwólélógún dọ́là $420,660 tí wọ́n fi kàn án. Ẹ rántí pé inú ọ̀sẹ̀ yìí ní adájọ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó ní onídàájọ́ Ambrose Lewis Alagua ìyẹn ló kéde wípé ló pàṣẹ pé kí wọ́n lọ fi agídí gbé Sunday Ìgbòho àti ọkùnrin kan tó pè ní Kọ̀nù Olúṣẹ́gun Francis Wálé lórí ẹ̀sùn pé wọ́n lu ọkùnrin oníṣòwò kan tí wọ́n ń pè ní Captain Ọláàlùfáà wọ́n lù ní jìbìtì owó náà tó ń súnmọ́ bílíọ̀nù kan náírà nínú oṣù kẹta ọdún tí a wà yìí. Ọ̀rọ̀ yìí ló mà di ariwo ńlá tó sì ń kọ́ ọ̀pọ̀ ọmọ Yorùbá lóminú pé ẹ̀sùn ńlá iná tún gbé tu Sunday Ìgbòho lọ́rùn o. Ṣùgbọ́n àwọn ajìjàǹgbara fúnmìíràn ilẹ̀ Yorùbá pàápàá àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn Sunday Ìgbòho tí wọ́n bá tẹlifíṣàn Yorùbá tó sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé n tó ṣẹlẹ̀ ní kóòtù lọ́sẹ̀ yìí tí gbogbo àwọn oníròyìn tó ń gbé jáde wọ́n ní àwọn mọ̀ pé ejò lọ́wọ́ nínú wọn láwọn náà ti ń wò pé pẹ̀lú ìgbésẹ̀ tí Sunday Ìgbòho ń gbé lẹ́nujọ́ mẹ́ta yìí láì tètè jẹ́ kí Yorùbá kúrò lára Nàìjíríà wọn láwọn mọ̀ pé yóò máa ta àwọn alágbára kan lára ó ní ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ló wà nídìí ọ̀rọ̀ tuntun tó ṣẹ̀ ṣẹlẹ̀ yìí tó sì jẹ́ kó di mímọ̀ pé Sunday Ìgbòho táwọn mọ̀ kì í ṣe oníjìbìtì tàbí ẹni tó ń ba ayé àwọn èèyàn jẹ́ tó sì jẹ́ kó di mọ̀ pé gbogbo ayé ti mọ̀ ti pé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni àti wípé ẹni tó tún gbé ọ̀rọ̀ Yorùbá rù sórí ni tó sì ní ọ̀rọ̀ Yorùbá tó wá gbèrú sórí lásìkò yìí òun gan ni wọ́n fẹ́ fi kó bá a ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mọ̀ pé gbáyìngbáyìn ni làwọn wà lẹ́yìn ẹ̀ o àti pé kò sí nǹkan náà tí yóò ṣe Sunday Ìgbòho.